ìyẹn kan àtìlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn nìsín tí mo láǹfààní èmi ò ní nọ́mbà Muyideen àtàgbàlá àti àrìngíní mi nọ́mbà kan ìyẹn kan àtìlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí mo láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ mo wá fẹ́ kẹ́ gbọ́ tí mi àti ẹ sọ kí wọ́n á lè ráyè sọ fún ọ̀sán gan ẹ gbọ́. Bàbá Ajígini ó fẹ́ tẹ̀yìn wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rírì lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti kéwú láti mọ rí mi lù náà ní. ìsọnidẹrú. láti sọ mi dọ̀ máa ké. torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí ọgbọ́n àti sọ mi dọ̀ máa ké náà ní. àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá a máa rí yín lò fún mídíà rẹ̀ káwọn lè bá a máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ mọ̀ pé fọ́lọ́ àti ìrọ́gùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. náà ni ara gbogbo lọ́wọ́ máa lò mí fún náà nìyẹn bọ́ mo ṣe àtètè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. ó tẹ̀mí gbọ́ ni pé Ajígini pé ó fún yín ní $1 million ipe ẹ fi sí ṣọ́ọ̀bù ipe. one cover Ajígini ò fún mi one cover ò fún mi $1. ok pẹ̀lú bẹ́ẹ̀ sì wá fún yín ní kankan yẹn ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. ó yẹ kí ẹ jẹ́ kí ohun tí wọ́n bẹ̀rẹ̀ pé ǹjẹ́ ẹ jẹ́ kí Oríyọmí padà mọ̀ pé àwọn kìnìún yóò ṣe kankan. ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti rìfà látìgbà tí Àgbàlá tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí. ó fẹ́ sọ torí Oríyọmí di ẹbí lórí ọ̀rọ̀ mi. Oríyọmí fi wá jáwọ́. torí ṣé ẹ mọ̀ dídẹ́ kí n bẹ̀rù bẹ̀rẹ̀ báyìí ni pé ṣé ẹ mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀ Oríyọmí náà sì mọ̀ pé ọ̀dọ̀ Ajígini lẹ́wà so kọ́rọ̀ wá tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ẹ ṣe ẹ̀kọ́ fún bọ̀bọ̀ yìí ẹ̀kẹ́ wá ń fi jíyà lásán ẹ̀kẹ́ fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́tọ̀ ọmọnìyàn ló ń pera rẹ̀ ó yẹ kó lè tún di Ajígini síta pé Ajígini ò ṣe ẹ̀kọ́ fọmọ yìí ó kàn fi wá fọ́lọ́wà sí ni o. bàbá mi. mo wà pẹ̀lú yín ọ̀rọ̀ mọ́ kèmí lánìí. ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé nǹkan mi báyẹn ń sọ. àgbàlagbà kì í sọ̀rọ̀ ní èwe. Oríyọmí bẹ́ẹ̀ ń wò yẹn ṣé nǹkan mi báyẹn. ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sásẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ó dọ́gbọ́n sásẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ó dọ́gbọ́n sásẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. ọ̀dàlẹ̀ dalẹ̀. ó dọ́gbọ́n sásẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. torí pé tí ò bá dọ́gbọ́n sásẹ́yìn jẹ́ nǹkan mi bá ní ìsìn. àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ẹ̀rí ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. tó bá jẹ́ pé Oríyọmí ò dọ́gbọ́n tó bá jẹ́ pé Oríyọmí ò sásẹ́yìn mi jẹ́ nǹkan mi bá wọn. ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọ̀bà máa pa lórí ọ̀rọ̀ mi. tó ẹ ti gẹ́gẹ́ báyẹn. ó yé mi. ọgbọ́n àgbà ni Oríyọmí lò. aláìmú rìfáàsì. ó lọ́dọ́gbọ́n mú rìfáàsì ni. èmi ò dálẹ̀ bí o kò sẹ́bi rẹ̀ bí ọ̀rọ̀ o. bẹ́ẹ̀ni kò sẹ́bi rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n. kọ̀bẹ̀ jẹ́ kí pásítọ̀ yẹn ta epo sí aṣọ àlà òun ni. ẹ máa mọ nítorí kí ni kí kó mọ̀ ni pé kò bá wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó nínú ìrànlọ́wọ́ tóun náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìn bí ẹni pa Ajígini ti kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti sí ṣọ́ọ̀bù ó ti ṣe gbá kan torí gbogbo ṣọ́ọ̀bù pos ipò dẹ̀ fún yín ní 2 million àbí nǹkan kan kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé Ajígini náà wá ní nǹkan kan ṣe. bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. ṣé ń gbọ́ mi báwọn. ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ndì owó síbẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. ṣé ń gbọ́ mi báwọn. mo ń gbọ́. torí ojoojúmọ́ ni mò ń ṣe program lórí TikTok mi báyìí. ṣé ń gbọ́ mi báyìí ní ìsìn.
ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi lẹ́yìn gbọ́ báyìí ẹni yẹn ní láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift lórí TikTok programu TikTok mi. ok. so lẹ́yìn yẹn lẹ́yìn gbọ́ mi báyẹn ká a bá tó ń sọ wípé a tó fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àbí pé a fẹ́ máa ẹgẹ́ ẹ̀ pé a tó fẹ́ máa mọ ẹnu lọ síbi ọ̀rọ̀ tó ti kúrègbè because ọ̀rọ̀ tó ti kúrègbè lọ̀rọ̀ tó wà láàrin ìdí àti pásítọ̀ yẹn. èmi ò sọ̀rọ̀ pásítọ̀ èmi ò tẹ̀ sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò ní tó tẹ̀mí pẹ̀lú pásítọ̀ ṣáà ń gbọ́ èmi ọ̀rọ̀ pásítọ̀ kò lókè mi báyìí. báwo èèyàn ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti fún ènìyàn. ṣé mo bàbá bàbá ohun tẹ̀mí sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò sí kàn pẹ̀lú ọ̀rọ̀ pásítọ̀ àti kò lè ṣàpà yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ làwà dúró lé lórí báyìí àbí tí mo sọ yìí àbí ohun tí wọ́n fẹ́ mọ̀ jẹ́ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajígini wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti ràn yín lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù àwọn ti gbá kan àwọn ti ṣàwó kan ṣé àmọ́ pé tí a bá fẹ́ sọ fún tẹ́ ìbáwí sáwọn ìpéyà ẹ̀dí bọ́ọ̀lù àṣírí rẹ̀ lọ́wọ́ ní gbogbo ayé wò ní péyà ẹni tí wọ́n ti sí ṣọ́ọ̀bù fún bàbá tẹ́fẹ́ kò tọrọ látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe nǹkan kan fún mi lèmi ti sápò ní ike wọn tí ń lọ ní ike wọn mọ́ ṣé ẹ ti gbọ́dọ̀ báwọn mo já wà lórí ọwọ́ mi ní báyìí. ṣé pé kẹsàn án ló ń ṣọ́ọ̀bù pos. kẹsàn àwọn wọn ti ṣọ́ọ̀bù pos fún mi o. kẹsàn àwọn ni wọ́n ti ṣọ́ọ̀bù pos fún mi o. ó yá bàbá èmi bèrè kan ó lè wá ní ajígini wá sí gangan fún yín báyìí. ẹ̀yin ẹ̀ máa wò ó ti yín yẹ́rí ẹgbẹ́ mi má tó séèyàn lóore jẹ́ ń gbọ́ mi báyìí nìyẹn ẹni tó la ọ̀nà bẹ́ẹ̀ ló sì máa jẹ̀rí mo téèyàn máa rí náà rí lò tó lànà rẹ̀ fún yàn ẹgbẹ́ mi má tó séèyàn lóore lò. tó lànà bẹ́ẹ̀ sì máa rí náà rí lò fún yàn. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi má tó séèyàn lóore ó nìyẹn gbogbo táwọn ń dánwò yẹn ajínigbé àkókò gbogbo yẹn bí ìgbà téèyàn ń bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi wọ́n náà ti jẹ. yes bí ìgbà tó fẹ́ máa fi yẹn wọ́n náà ti jẹ. àfa àjígẹni ẹ kú àmúmọ́ra o. ọ̀nà àlùjọ náà wọ́n fẹ́ láàlẹ̀ ọ̀nà àlùjọ náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ̀. tẹ bá wọ́n tẹ fẹ́ kọ́ kéwú tẹ fẹ́ fún kéwú tẹ fún lẹ́kọ̀ọ́ kéwú ẹ lọ́kọ̀ àwọn kéèké náà kágàlagà lẹ́mọ̀ fẹ́ lẹ́kọ̀ọ́ kéwú irú mu ni lẹ́rú wo ni. kò yé mi o. táwọn ẹgbẹ́ kò kéwú ẹ lọ́kọ̀ àwọn kéèké tí wọ́n ti gùn mú tí wọ́n ti yọ lóko ẹ máa kọ́ wọn kéwú sáwọn àgbàlá kan kéwú. bẹ́ẹ̀ni àbí. ẹni tó ti ní responsibility. àbí. báyìí ni kò máa tẹ̀lé ọkọ̀ wọn kéwú ọ̀lẹ́tẹ̀lá àfáà nìyẹn. ọ̀lẹ́tẹ̀lá àfáà